òun náà mo ṣe 40. béèrè ṣé ẹ fẹ́ àǹtí tí ó ti pé 40 years bẹ́ẹ̀ sísí ni Ó kò sì má dàgbà. rìrì o mi rò pé ó tì mọ ọkùnrin gan 40. Ah, bóyá kò fine. kì í ṣe pé bóyá kò fáyín àwọn church sister tó ń fi doctrine tó yẹ pé ẹ mọ̀ doctrine ìmíì máa ń jẹ́ doctrine ó dẹ̀ lè jẹ́ bóyá over spirituality àbí ìgbà míì náà máa ń jẹ́ bóyá bí ogun ó lè jẹ́ battle you understand bẹ́ẹ̀ ó súnmọ́ religiosity ó jìnnà sí battle you understand. So ó dààmú ni. Àbówọ́jú Àǹtí ẹ̀mí ó ṣàlàyé ara. I know her Kí now. ló dé? Ṣé ẹ ní bá ra former Ìlọrin ló church wà ní? mi Ara church ní Ìlọrin ni. former church mi tí mo lọ rí ará abẹ ni. Ibi tó ti máa bú ọ, tó ti bú ọ pé ìwọ ò ṣe tán ti kíní bú ṣe mi kíní tán kan. ní mò ń sọ̀rọ̀ ọgbà mò ń sọ̀rọ̀ àwọn òyìnbó tó jẹ́ pé òun náà dàgbà bí òun ò wọ́rì ní tiẹ̀ o òun ò máyìn òun kàn ń lò sẹ̀mí ẹ̀ lọ kò tiẹ̀ care whether she married or not but she's also Kí ló older dé? than me. Ẹ wo Bọ́dà Nuru ṣe rí ó ní stage kan téèyàn máa ń dé in life tó yẹ pé you just forget about certain things especially if you are not involved in immorality before. Though in your heart of Ah, heart you be trusting God o pé one day you will marry bẹ́ẹ̀ téèyàn bá jẹ lára máa ń béèrè náà what you don't eat you won't be thirsty for it but àǹtí tí mo sọ fún yín yẹn ni mo ṣe ní ṣe é fẹ́ 40 years ni kò bímọ o kò ń ṣe single mother o ṣé àwọn pé single mother ẹ mọ̀ wò pé bùkátà wà fún un. èèyàn bí ni ọmọ ṣe. Ah, ah, Èèyàn bí ni. kí lẹ mí báyìí pé èèyàn bí ni mí. Ah, ah, Kí ló fẹ́ ní 40 years? ẹ wá òdù lẹ́yìn Èmi ọmọ 32. irọ́ 30 ni ẹ yàjàre ẹ mọ̀ lo scope fèmí bẹ́ẹ̀ ṣe wà ní ìsìn ẹ̀yin náà ti gbẹnu lé 40 àǹtí náà sì ti Mi ò tí ì kò gbẹ̀ni dé 40 o. kò mí ìyàwó lè jọkọ lọ sísí ni kò Nǹkan gidi má wà rì náà. rí. Hmm? Nǹkan gidi nu. bóò ni ò ṣe ní nǹkan gidi nu bóò ni ò ṣe jẹ́ nǹkan gidi Kì í ọlọ́run ṣe sì nǹkan sẹ́yìn náà gidi ẹ̀ o. tí níyàwó rí àǹtí ti bí náà lọ́kọ rí. Ah, ọ̀dà Ọlọ́run á wà pẹ̀lú àwọn méjèèjì o. àmì ò jésù ó yá mo Ọlọ́run á ti wà pẹ̀lú fọkàn àwọn. sí o Bọ̀dá Nuru mo ti fọkàn sí. Sí èwo. Sí tàǹtí mo níṣẹ́ fáǹtì yẹn mo ní she's just 40 kò ń ṣe pógun kan ló ṣe é rí kì í ṣogun ṣe é rí most if you say you don't want to do immorality you will wait o your patience must be top notch téèyàn ò bá dúró kò fẹ́ sọkùnrin tó fẹ́ ṣe relationship of pé kò ní sí bàsùn sìn and if you are standing on your ground my dear brother obìnrin yẹn á ní sùúrù gan I know how many years I waited too so most àwọn sister yẹn kì í ṣogun and ẹdẹmọ ní Christianity àwọn bro tán dìídì jẹ́ normal brother in the Lord yẹn wọn kì í lọ kùgìrì bá sister father in the Lord náà lọ rí and most time àwọn father in the Lord yẹn náà gbà bọ̀dẹ̀ tó máa ti rí i pé bro kan dáa tó dẹ̀ ń wá fún sister kan wọ́n máa wá bọ́n ṣe máa matchmake bro yẹn fẹ́ lòmíì ni tàbí kan purọ́ mọ́ sister pé onígbà ni oláwo ni and most time àwọn bro yẹn á bìlífù àwọn father in the Lord yẹn funny enough tí wọ́n bá tún ti ní any problem àwọn ló tún lọ sunkún bá bígbà tó bá ń fẹjọ́ sùn kà ni táwọn ò dẹ̀ ní Bẹ́ẹ̀ ni. gbọ̀n. Ah, Ah, wà. ah. Ẹ dúró sí dandan ní ká lọ dín ìbáṣepọ̀ àgàgọ̀. Ọlọ́run ìtú ìsọkọ fún yẹn. ẹni tí bá ṣe pọ́n gọ́gọ́ ẹbẹ̀ ṣé gbogbo wa ò ti wá gọ̀ bá ń rí gbà kan tí ò bá ń ṣe pé gbà Ah, téèyàn náà lórí ọ̀fẹ́ to come out from that cocoon kò ń ṣe tó easy bọ̀dá yìí no be something wey easy you see we believe these people and we turn them to God ọlọ́run náà dẹ̀ jòkó dẹ̀ buwọ́ lẹ́rú ń wò wá nígbà tí ò rán wa ń ṣẹ́ ó ní looking Ọlọ́run rẹ̀ up ń to sẹ́. Jesus the author and the finisher ó ní ẹ máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ àwa la gbójú wa kúrò lára Jésù tá a fà wọ́n ṣe primary kí ló wá kan Ọlọ́run bẹ́ẹ̀ you understand though kéèyàn dúró fún Ọlọ́run is good I waited as well and the grace of God kept me gbà tí ò síṣẹ́ lọ́wọ́ wọn bẹ́ẹ̀ NC ni wọ́n kàwé wọ́n lẹ́ǹsì. Ah, àgbàlagbà ni ọ́ o. Dàgbà much ẹ̀rẹ́ nìkan lágídígbò lẹ́nujọ́ mẹ́ta yìí ọmọ 46 years tó lòun ò mọkùnrin rí
wọ́n sọ fún o a ní bàbá kan ní London sọ pé wọ́n fẹ́ o. Bet kó tó di pé ó rí Sutton London 46 ni ìjọ tèmi àtọkọ mi wá ń sọ̀rọ̀ yẹn my husband said it's not impossible pé it's not pé ó possible dáadáa pé ṣe bẹ́ẹ̀ ni tí bàbá Kúmúyì fẹ́ ìyá yẹn was virgin at 60 kò má rì rí ṣe rí normal ayé ló dojú dé ẹni tí ò bá má rì rí náà is supposed to be a celibate bẹ́ẹ̀ mọ̀ pé nítorí pé bóyá àṣìṣe kan àbó mi yìí ni mọ́ ń fà á then ṣe ra wa religious sisters ìgbà míì gan religion is a bondage ṣe mọ̀ pé religion yàtọ̀ sí salvation so ni mo ṣe ń sọ fún yín pé irú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bro yìí tí mo dẹ̀ mọ̀ pé ẹ wà hard working ẹ dẹ̀ níbẹ̀rù Ọlọ́run ni mo ṣe ní sẹ́ẹ̀fẹ̀ sísá yẹn. ṣé bùrọ̀ lè mi. kí wá ní. ebi ó ṣe ní bùrọ̀ ṣé ọdún bro church lè yín mi o. kí lẹ wí sẹ́ẹ̀bọ̀ náà gé ni. ebi ṣe bùrọ̀ ọdún church yín o. Boda Nuru ọ̀rọ̀ yín ti sú mi. èmi ò ṣe bùrọ̀ ọdún ṣọ́ọ̀ṣì Christian sá ní gbogbo ọgbọ́n. okay èmi ọlọ́dún tẹ́ máa sọ fún mi lórí Jésù tó ní kàn mí ó dé èèyàn tí ẹ dé sọ̀rọ̀ ànábì fún mi náà. ẹ sáà ti fàyè yín fún Jésù so ẹ wò ìfàyè honestly mi fún Jésù o. kí lẹ wí mo náà. ti gbà nǹkan mi lọ́wọ́ ẹ̀ padà. síríọ́sì ọlọ́ọ̀ni jẹ́ rí tẹ́ fi gbáyé yín padà kúrò lọ́wọ́ tó bá Jésù. dé kan lọ́wọ́ ẹ̀jẹ̀ o bá yóò fi ṣe tó wù. ẹ má wọrí mo ti rẹ́kọ́ọ̀dù conversation wa màá gbé sórí péèjì mi. sódà àwọn bàbá ní Olúwa ó bá ń gbàdúrà fún yín bó lẹ́sẹ̀ lẹ́ẹ̀tì lọ withdraw ayé yín kúrò lọ́wọ́ Jésù. mo ti gbà kúrò lọ́wọ́ Jésù o mi ò ráyè o. ó yá honestly on a more serious note self àǹtí yẹn wọn mi ò bímọ tẹ̀sí. ṣé bẹ́ẹ̀ ọkùnrin ṣe mọ̀ single mother lẹ́yìn ọkùnrin máa ń sá fún àǹtí eléyìí ò dẹ̀ ṣe single kò bímọ rí and kò dẹ̀ marry rí ẹ dẹ̀ mọ̀ pé wọ́n ní age téèyàn máa ń wà tẹ́ pé some brothers might felt probably you are engaged or whatever tẹ́ pé at some point in your life maybe 7 or even 10 years relationship might not come your way. bẹ́ẹ̀ ni sá ṣùgbọ́n tó wá ṣẹlẹ̀ sọ pé mi ò lè fẹ́ rí èèyàn bẹ́ẹ̀ yẹn. kí ló dé. wọ́n ti dàgbà. wọ́n dàgbà bẹ́ẹ̀ wọ́n dàgbà jù. ẹni tí màá máa jí láàárọ̀ tí màá dọ̀bálẹ̀ fún. ìdọ̀bálẹ̀ wo lẹ fẹ́ wọn ní stature o she doesn't have stature bẹ́ẹ̀ tẹ́ bá ti rí wọn ẹ ti mọ̀ pé she no be small pikin ẹ̀yin lẹ mọ̀ gan jàre honestly jokes apart. ìwọ náà wò níbi abálẹ̀ ayé dé kẹ́nìkan wá wà kí náà 40 obìnrin wọn ì mọ̀ ọ̀sọ̀kùnrin. ìyẹn ò mí Boda Nuru wà láì ṣé n fọkàn sí. mo fọkàn sí mo fọlọ́ ń bí ọ. ẹ má bọ̀ náà bẹ̀ mí. ọ̀yà mo ti bọ́.